Okay, you're going to Nigeria for New Year. Ìlú mi ò kẹ̀rẹ̀ rí, mo yege mo dúpẹ́. Ìlú fẹsẹ̀ dó lórí òkè Olúmọ. Ìlú mi ò kẹ̀rẹ̀ rí, mo yege mo dúpẹ́. Kí ló ń ṣẹlẹ̀ sẹ́yìn ará Abẹ́òkúta? Too much, wọ́n pààyàn gan níbẹ̀ yẹn o. Tó ń gé orí àwọn èèyàn. Kí ni problem wọn bẹ̀ yẹn? Was it not last week? Ọmọ 2 weeks old. Wọ́n dẹ̀ dùnbú ẹ̀ nínú yàrá. Ọbanlẹwà Okeke Mary, good night. Sweet dreams. See you in dreamland. Go and sleep. If sleep dey your eyes. What are you doing online if you sleep dey on your inside your eyes? Go sleep now. Eh? Go and sleep. If you feel like sleeping, what are you doing now? If you feel like sleeping, go sleep. Anjade ti tu kí ló ń tẹ pàtẹ lanu. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń tẹ fi la inú àǹtí? Night. Àǹtí kí ló ń ṣẹlẹ̀ tẹ lanu? Àfi bí àfi ṣe ti tèmi dá mọ jẹun ẹ. What did you write? Rafiu. Something jẹun ẹ dákun. Oh, ti tèmi dá. Spelling yẹn wrong o. Are you not Yoruba? That your spelling is wrong o. Ó yẹ máa bọ̀ wá jẹun. Elizabeth J, good night. Yes, almost 2 years. Almost 2 weeks old. 2 weeks old, not 2 years. Almost 2 weeks old. One boy. Why am I not talking about Protable and the ex-wife? I wanted to do it tonight, but I'm tired. Timothy did not tell me if I should show. I want to concentrate on my life. Once I'm done cooking, I'm not doing show. Torí ẹni mo ṣe jáde ńsìn. Ṣé ká sọ̀rọ̀ Protable ni? Ṣé Protable la fẹ́ blame ni àbí ìyàwó Alaafin? Àbá Alaafin gangan tán ti dẹni àná. Ṣé Protable la máa blame? Àbí Alaafin? Awalata. Why are you repeating yourself? Wọ́n ṣe dá yín lóhùn ni now. Again. Okay o. Why am I not talking about Protable? Kí lẹ fẹ́ kí n sọ nípa Protable? Ṣé Protable ni ká blame ni àbí Alaafin tó fẹ́ ẹgbẹ́ ọmọ ẹ̀? Tán fẹ́ àwọn ọmọ tán ras. Tán fẹ́ àwọn ọmọ tán train. Wọ́n mọ̀ ẹ́ ṣàyìn sùúrù o. Ìfẹ́ tán fún event kó má máa pariwo. Ṣẹ́yẹ́ kíkọ̀ rọra ṣí window díẹ̀ kátẹ́gùn máa wọlé. Because bọ́nà méjì ni mò ń lò. Kí steam má bonú ilé. Kí kíní má bẹ̀rẹ̀ sí ń pariwo síyàn létí. Ṣé Alaafin ni Dammy ni ká blame ni àbí Alaafin tán lọ fẹ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn? For example, look at Oni of Ife. Oni of Ife kó ìyàwó jọ. I'm not doing this video in English. Apologies to people who don't speak English. This is a very sensitive issue concerning Yoruba leaders, Obas. So I'd rather do it in Yoruba. So apologies. Anthony said I should go and learn Igbo so that we can be having Igbo time. I only sabi speak Kedu, Odima, Kedu Makaolu, Olodima, Kedu Makafi Atata, Afi Atata Dima, Ebe Kineje, Anumeje Lagos. You see, I sabi small. Ebe Kineje, Anumeje Lagos, Anumeje Nigeria. Anyways. I'm not reading your comments for the past 2 months. Ojowu ni yin o awo alata. Comments yin wo ni mi ò read. Ojowu. 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 Ojowu burúkú.
Why will you say I'm not listening? I'm not reading your comments. I'm reading your comments, matter. Mo need the phone mi kejì o, kò dẹ̀ sọ mo kankan nle. The girl is to be blamed. Let me tell you, before you blame the girl, blame the person that mingle with that kind of girl in the first place. Mumbo ilata. I blame Alaafin for marrying that kind of a girl. Number one, àwọn ọmọ yẹn kéré. Number two, àwọn ọmọ yẹn ò níṣẹ́ lọ́wọ́. Alaafin fi fẹ́ wọn. Àwọn ọmọ yẹn ò níṣẹ́ lọ́wọ́ tí Alaafin fẹ́ fi fẹ́ wọn. Look at irú àwọn tí Yakis. Ẹ lọ wo ti sábọ́ sórí bí. Ẹ lọ wo àwọn tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́. Ṣé irú àwọn ìyàwó tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ yẹn bó ṣe pọ̀ tó tí wọ́n bá fẹ́ Ọọ̀ni of Ifẹ̀ mọ́ lẹ́nìí kì í ṣerú Protable láyé. Wọn ò lè lọ fẹ́ irú èèyàn tó rí bẹ́ẹ̀ yẹn. Protable ò ní blame o. Kò ní blame. Bí Protable ṣe rí ti ẹ̀ nìyẹn. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ dẹ̀ ń fò ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń fò tẹ̀lé. Ṣé mo gbà? Dry smoke. Òjò wí ni dry smoke. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ mu. Kẹ́ tó blame girl yẹn. Ẹ kọ́kọ́ blame Alaafin tó fẹ́rù girl yẹn. Number one, àti ilé ni girl yẹn ò ti wà trained. Àti ilé tí girl yẹn ti wá. Ṣọ́rọ̀ mi yé yín. Àwọn parents ẹ̀ wọn ò kọ́ kó níṣẹ́ lápá. Alaafin wá fẹ́. Thank you, Kazeem. Alaafin wá fẹ́. Alaafin kàn kó wọn jọ. Ó ń kórasì jọ. Tí Alaafin ò bá fẹ́rù girl yẹn kò lè bí girl yẹn ṣe bó ṣe jẹ́ pé Alaafin kú káyé lòmí ní girl yẹn fẹ́ ẹgbẹ́ ṣàwáwù ẹ̀ ṣé wọ́n pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìdọ̀tí Alaafin gangan ni ìdọ̀tí yẹn bá that office ni ìdọ̀tí yẹn bá tẹ́ bá lẹ́ ń blame girl yẹn that office ṣe rí bí yẹn ṣe wà kan bó ṣe wà level bí tó wà ló belong sí yẹn ṣé ó yé yín gbogbo nǹkan tó wà àti Protable ń ṣe yẹn as far as she is concerned ó fi ìpòhùn ti arrive ni because level tó belong sí ni for example nsìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nsìn ta ni ìdọ̀tí ẹ̀ ń bá àfin ló ń bá náà àfin ni gbogbo ìdọ̀tí yẹn ń bá àfin yẹn ò kan even our parents girl yìí nobody cares about the girl nobody cares about the girl's family bí ó ṣe wípé what everybody is saying ni pé Protable ò tiẹ̀ respect àfin ẹ wo Protable bó ṣe ń wọ́ ọ̀rọ̀ Alaafin nínú ọ̀rọ̀ yẹn ó ní àwọn ọba kan náà ń fẹ́ àwọn ọba yẹn dẹ̀ ti lọ òun lọ́ba tó ń fẹ́ nísìn Protable go respect ibi tí ọba place ara ẹ̀ sí náà máa place èèyàn okay Alaafin ò sí láyé mọ́ but àfin yẹn is a respectable office nílẹ̀ Yorùbá ó dàbí ìgbà kan tí wọ́n sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ni ìgbà tó ń sọ̀rọ̀ Ọ̀fẹ́ onífẹ̀ ṣe bọ́ ọ́fíìsì yẹn náà ń bú okay now tó wá Ọọ̀ni of Ifẹ̀ ó ti straighten nǹkan ó lọ kó àwọn ìyàwó tó jẹ́ wípé níwọ̀nba ó lè clip wings wọn pẹ̀lú bọ́n ṣe lówó tó tí anybody bá máa fẹ́ àwọn ìyàwó of Ifẹ̀ ń sìn tó bá kúrò ní ọ́fíìsì àmì tó bá kúrò lábẹ́ kò ń ṣe just anybody náà máa fẹ́ now because number one wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n ní iṣẹ́ wọn lọ́wọ́ so tó bá máa fẹ́ yàn yeah he said it ẹ lọ gbọ́ fídíò yẹn mi ìdẹ̀ fẹ́ lọ sókè yẹ kí lọ mú fídíò fóònù mi kejì ká play kẹ gbọ́ kínní yẹn ó lọ́ba tó fẹ́ ó láwọn ọba kan ló ń fẹ́ tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti lòun lọ́ba tóun step in irú àrífín burúkú wo nìyẹn irú àrífín burúkú wo nìyẹn tí ò bá ń ṣe pé kábíyèsí ńgbà kan wà láyé àwọn náà kọjá àyè wọn wọ́n kọjá àyè wọn ni now èèyàn bá ti kọjá àyè ẹ̀ wọ́n ní tí kinní kan bá ṣe kinní kan á ṣe kinní kan Yorùbá máa sá mọ́yàn lórí ní táìmù téèyàn bá ní ìdè mo fi fóònù kejì ẹ̀ sí àbí mo mú dání nígbà tí mò ń jáde okay you see ó sọ he said it
ó sọ náà. Kábíyèsí tán lọ fẹ́ rú ẹ̀ ní kí wọ́n wá dé dọ̀dọ̀ rú àwọn ọmọ onídọ̀tí yẹn. Wọ́n wá dọ̀dọ̀ ọmọ tí ò níṣẹ́ lápá at that age kan tó kú. Abẹ́ẹ̀gì ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà jèrè. Gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ ṣé gẹ̀yẹn ló affect àbí àfin. Àfin everybody ń wò pé Portable lè máa sọ̀rọ̀ báyìí sí àwọn ẹgbọ́. Ẹ jẹ́ n play ẹ̀kẹ́ gbọ́. Ń bọ̀ o, fídíò yẹn dà. Òun rè. Ṣé ń gbọ́? Bí ìyá ńlá bá gbé iṣẹ́ ọ̀lẹ̀ kékeré agorí ẹ̀ thank you. Ẹ máa gbọ́. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ lẹ́nu Portable? Two years, mo fẹ́ fún 2 years. Oyún bíi 4 sí 5 jábọ́ lára rẹ̀. Káwọn bọ́ ìgbàlè kan lè ṣe kó máa nígbà tí fa ni wọ́n á tún gun kínní. Olórí burúkú lọmọ náà. Ẹ wo ògolódé o, mi ò mọ̀ tẹ́lẹ̀. Ògolódé ló jẹ́ kó fọ́lò. Olórí burúkú gbogbo àwọn olówó ayé, gbogbo àwọn alágbára ayé tó wà lórí ilé. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Èmi mọ̀ fún lọ́wọ́ olórí burúkú kò ní jẹ́ sí. Morning Miss Road ní corporate Portable náà. Ilé gbogbo ẹrù lé oko sálọ olórí burúkú. Ojójú táwọn fámìlì ẹ, àwọn fámìlì ẹ di àṣemọ̀ fíù. Orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba jọ́sí, ó ti wá ṣe lọ́dọ̀ ọba èní o. Ṣé gbọ́? Ìyẹn kùn ìdámì orí burúkú, ó yẹ kó. Ó ní orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba lọ́jọ́ sí, ó ti wá ṣe lọ́dọ̀ ọba ìsín o. Ṣé ti gbọ́ accusation tí Portable ti fi kàn which could be true. Ó ló ń fi òbò hun àwọn ọkùnrin ní online. Majority àwọn ọmọbìnrin tán lápá lọ́wọ́ tán níṣẹ́ lọ́wọ́ yìí. That is what they do on social media. Kí la Alaafin wá dọ́dọ̀ ọmọ tí ò níṣẹ́ lápá at his age. Kí ná wá dé ọ̀dọ̀ ọmọ táwọn ìyá àti bàbá ò tọ́. Kí ná wá dọ́dọ̀ ọmọ tó jẹ́ wípé kò tí ì gbó ká kọ́kọ́ mu láti bẹ̀. Àwọn girls yẹn ò tí ì gbó t'Alaafin fi gbé wọn tó fi fẹ́ wọn. Gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ yìí kò kan anybody. Ìdọ̀tí yẹn ọ̀dọ̀ àfin ló rubbish. Kíru Portable máa gun ìyàwó kábíyèsí. Kíru Portable kó find ìyàwó kó lè kẹnu sí ìyàwó kábíyèsí. Because ìyàwó kábíyèsí ò ń ṣe èèyàn gidi from the onset. Ẹ jẹ́ ká mú láti bẹ̀. Tó bá jẹ́ èèyàn gidi láti onset from the beginning, Portable kò lè bá rẹ̀ lọ́dọ̀ ọ̀rú Portable. Kò lè bá rẹ̀ lọ́dọ̀ ọ̀rú Portable. But because àti ilẹ̀ àwọn ọmọ tó jẹ́ wípé ní ìwọ̀n bí ṣe fẹ́ kù tẹ̀ kí n má dàbí pé mò ń sọ̀rọ̀ tí ò yẹ kí n sọ. Kí ni Portable ń bọ́mọ yìí jà fún? Portable sọ wípé there was a video tí mo rí gẹ̀yẹn ṣe online ó wà lórí TikTok. Portable dẹ̀ lé gẹ̀yẹn kúrò lórí TikTok. Ó ní kó kúrò lórí online. Ó ní ìyàwó lé kí ló ń wá lórí TikTok. Alára gbóná ni Portable. Owó burúkú wà lára ẹ̀. Kò dẹ̀ gbádùn. Owó burúkú ló wà lára ẹ̀. Owó ló ìjà owó ló ń jà o. Kò sí nǹkan tí gẹ̀yẹn ṣe fún o. Kọjá wípé ó feel insecure. Gẹ̀yẹn ò ṣe o. Kọjá wípé ó lè wá jó òótọ́ o. Èyí tó ń sọ wípé bóyá ó ń ṣìdí hàn yàn yẹn o. Ó possible o. Because àwọn ń ṣe dáadáa. Gbogbo àwọn ladies tó ń níṣẹ́ lọ́wọ́. Ẹ lọ wo ṣọ́ọ̀bù tí Portable lòun ṣí fún. Mo wo ṣọ́ọ̀bù náà mo ní ṣé ṣọ́ọ̀bù leléyìí. Ṣé ṣọ́ọ̀bù tó ṣí fún leléyìí tó ń ṣe gàràgàrà. Ṣé ṣọ́ọ̀bù tó ṣí fọ́mọ ilé ló dàbí inú ilé tó lòun gbà fún gan mo dá ìyà burúkú máa ń jẹ àwọn ọmọ yìí kẹ́ ẹ wo kitchen yẹn kólóbó báyìí. Mo ní ilé tí Portable gbà tó ń halẹ̀ mọ́mọ́ lọ́mọ leléyìí. Tó bá jẹ́ pé àwọn ìyá ọmọ yìí tọ́ bó ṣe yẹ kán tọ́ tán ṣe nǹkan tó yẹ kán ṣe. Ẹgbọ́n ní kẹ́ fi Dammy sílẹ̀ in the first tí Dammy bá ní class kò ní fẹ́ Alaafin in the first place. Tí Dammy bó ṣe jọmọ kékeré tó yẹn tó bá jọmọ tí ò ń ṣe àtòbò jẹun tí ò ń ṣe ọmọ tí ò ṣe kinní tó bá ní kó fẹ́ Alaafin ó lè sá lọ kó má fẹ́ Alaafin.
ó lè sá lọ pé òun ò fi Aláàfin tó bá jẹ́ ọmọ tó ní dreams kí l'Aláàfin wá dọ́dọ̀ rú ẹ̀ gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ yìí kò kan Dammy kò affect ẹ̀ bí Dammy ṣe wà yẹn ayì máa rọ́kùnrin mi tó máa fẹ́ ẹ gbàgbé ẹ̀ kí l'Aláàfin wá dé ọ̀dọ̀ rú ẹ̀ irú àwọn èèyàn wo lẹ́rò kó yẹ tó máa kẹnu sí Dammy àwọn wo lẹ́rò kó fẹ́ kẹnu sí àwọn wo lẹ́rò kó fẹ́ kẹnu sí tóbìnrin bá ti wà tí ò níṣẹ́ lọ́wọ́ oríṣiríṣi ló máa fojú rí. Jẹ́ ń gbọ́ iṣẹ́. Kò fẹ́ lóyún fún Protable. Kò tí Protable ò tí ì sọ nǹkan tó ń ṣòun gangan kò tí ì sọ. Hold on. Temitope, you said, then I will also blame Dammy's parents. God bless you. You are very, very right. Number one, Dammy's parents show that wọ́n ṣe parents gidi. Because a good parent, kò ní la ojú ẹ̀ lẹ̀, kó gbé ọmọ kékeré, ọmọ tó ẹ̀ṣẹ̀ jí, kó ní Aláàfin ló máa lọ fẹ́. Irú àwa gan àgbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ fẹ́ rú Aláàfin. Kó tó rí pa Aláàfin kú. Irú wa yìí a gbọ́dọ̀ ní Aláàfin ó entice wa pẹ̀lú owó tí ò bá ní ká má wá sọrú ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn wọ́n wá lọ fẹ́ fún Aláàfin wọ́n lọ fẹ́ f'Aláàfin ọmọ mi máa sá lọ á lóun ò fẹ́. Now ìgbà tí Aláàfin bá wá ká wá sọ pé Aláàfin ti wá kú tán sìn God bless you, Jackie or Joyce. Not only educated, a girl child should be taught how to stand on her feet, how to be self-sufficient. A girl child should be taught how to be self-sufficient, not to depend on any man. Òun ló bá débẹ̀. Ṣé kò ní nǹkan tó ń ṣe k'Aláàfin tó kú? I blame her, I blame the parents, I blame Alaafin overall for mingling because Alaafin ò bá mingle pẹ̀lú ẹ̀. Tó bá ti yẹ pé àwọn parents ẹ̀ fail. Honestly, ọ́fíìsì yẹn ló dùn èmi because Ọ̀yọ́ state làwọn parents mi ti wá. Ọ́fíìsì tó lọ stay nìyẹn ló dùn mí. Tí àwọn parents ò bá tọ́ dáadáa, tí Aláàfin ò bá fẹ́ rú ẹ̀, kò ní gbé ìdọ̀tí wá dé ọ̀dọ̀ Aláàfin. Tó bá dáṣe Aláàfin lè reject ẹ̀. Tí Aláàfin ò bá ṣe onídòkúdò. Okay, Aláàfin ò kú ó wàjà ni, ẹ má bínú. Wọ́n náà wàjà ni wọn ò kú. Ó ń bọ̀ o, ẹ mọ̀ pọ́wọ́ méjì la fi ń ṣe nǹkan báyìí o. A máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ni o. Kí nìyẹn? Oh, okay. Kí nìyẹn ti jábọ́? Wọ́n l'Aláàfin ò kú ó wàjà ni a ti gbọ́. Ọ́fíìsì yẹn, ó stay ní ọ́fíìsì yẹn mẹ́rin. Ó stay ní ọ́fíìsì yẹn gan. Irú Protable. Oh. Irú àrífín burúkú wo nìyẹn? Bàbá wèrè ni boy yìí o. Ẹ jọ̀ọ́. Báwo làwọn girls yìí ṣe ń find bọ̀bọ̀ yìí attractive gan? Tí ó bá ń ṣe pé ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ni wọ́n. Kí ló ń find attractive lára bọ̀bọ̀ yìí?
alára gbóná òṣì alára gbóná owó ìjà owó ló ń jà o ìjà owó ìwérí ẹ̀ ń jà o ẹ ṣáà ní sùúrù ọmọ gbé yọ sí. mo yìí ń bọ̀ lórí Dammy o mo ń bọ̀ lórí Dammy. ṣé ń gbọ́ kí Protable máa fi rẹ̀ ìwé Aláàfin. He's using jazz on them. Burú. Ṣé bọ̀bọ̀ iná máa ṣá? ṣé ń gbọ́ ó lọ bá jọba lọ káì. orí Protable yìí burú o gbẹ́nu òṣì sọ́hun ìwọ onídọ̀tí yìí abẹ́ máa gbọ́kọ̀tọ̀ kọ̀ọ̀tọ̀ lẹ́nu ẹ̀ ọba ànájó ọba ìníjú tàná lọ lẹ́nu Protable káì tí wọ́n ní tí ẹran bá máa kànyàn pa ṣé bíi ti ìgbín wá ni tí ò bá ń ṣe pé àwọn ọmọ tí wọn ò tọ́ tí ò bá ń ṣe wípé ọmọ tí wọn ò tọ́ shame on the parents of that girl. Big shame on them. Wípé ọmọ wọn ó fẹ́ Aláàfin rí ọ̀dọ̀ Protable ló lọ láǹdì sí wọ́n fail as a parent. Wọ́n ò train ọmọ wọn rárá. Wọ́n kàn train ẹ̀ pé toró fine or anything ló lè lọ fún. Tí ò bá sí yẹn ó fẹ́ irú Aláàfin. Ọ́fíìsì yẹn lásán ó tó ẹ ṣe báyìí. Ọ́fíìsì yẹn pé mo ti fẹ́ Aláàfin rí. Ó tó ẹ tó máa ṣe báyìí tó máa bùgá tó jẹ́ pé àwọn doors kan á ṣí fún ẹ. Ó wá lọ bá rẹ very big shame on that girl that is called Dammy. Very big shame on her. As young as she is, ó lọ tẹ́ẹ̀dì fún Protable torí pé ò ní apá láti fi ṣiṣẹ́. Àwọn òye ò kó ẹ bọ́n ṣe ń ṣiṣẹ́. Protable wá ó ṣí ibi tó ti ẹ̀ ṣí fún yẹn gan ṣé ṣọ́ọ̀pù la fẹ́ pè yẹn ni àbí kí la fẹ́ pè because ibẹ̀ yẹn ò jọ ṣọ́ọ̀pù lójú èyí. Even ní ayé ìgbà táwa kéré táwa ní 20 something tá máa ṣí ṣọ́ọ̀pù wa tóbi jù yẹn lọ́nà ó wá ló ṣí ṣọ́ọ̀pù wọ́n ṣí mo wo ṣọ́ọ̀pù náà gbà tó sọ pé òkan bóun já ṣọ́ọ̀pù kan bóun já ṣọ́ọ̀pù mo ń wo ṣọ́ọ̀pù tán fẹ́ bá já nígbà tí mo rí ṣọ́ọ̀pù yẹn náà
ṣọ́ọ̀bù leléyìí ṣọ́ọ̀bù leléyìí bí kí ló ń ṣe network yẹn máa sá lọ sábọ̀ ń bì mo ní ṣe ṣọ́ọ̀bù tí Portable lòun ṣí leléyìí ìyàwó màdá láyé yìí o kó tí ṣe rí bíṣọ̀pù yẹn ṣe kéré tó bá jẹ́ pé gẹ́yẹn ló fowó ara ẹ̀ ṣí ṣọ́ọ̀bù yẹn kò bá ti dájú pride ẹ̀ nìyẹn owó ara ẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ yàn báyìí there is nothing like the biggest pride a woman can have is her own money kó mọ níwọ̀nba there is pride kó mọ ní kékeré báyìí there is pride pé ó bá nǹkan lọ́wọ́ mi ara nǹkan tá a fi ń sọ fáwọn èèyàn nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pa ọmọjọ́ tẹ́ ẹ lè tọ́ ṣe ti ráyé yín ní títì tọ́ ọmọ yín ọmọ òtún lè tọ́ rẹ̀ tí òbí bá tọ́ ọmọ máa ń tún rẹ̀ tọ́ ni wọ́n tọ́ Dammy wọn ò rí tọ́ àwọn òye àti bàbá ẹ̀ because òun ló gbé stain yìí wá sọ́dọ̀ Aláàfin ló jẹ́ kó wá bú ààfin tiwa torí ọmọ Ọ̀yọ́ làwa Ọ̀yọ́ làwọn pẹ́rẹ́ǹtì mi ti wá ó wá jẹ́ kó máa ṣe ẹnu yàmàyàmà sí ààfin orí ẹ̀ burú Dammy torí ìwọ ló jẹ́ kí Portable máa sọ̀rọ̀ sáláàfin kò tiẹ̀ wo ọjọ́ orí Aláàfin kò wo ọjọ́ orí bàbá yẹn wọ́n ṣiṣẹ́ ìdì fún ẹ ó wá ń pariwo pé òun ṣí ṣọ́ọ̀bù ó tún fi kíchìn wọ̀n kíchìn mo ní ṣé kíchìn náà lélẹ́yìí ó ní kán wo kíchìn o kán wo kíchìn o gbẹ́nu òṣì sọ́hùn ọmọkọ́mọ ọmọ òfò nígbà tó ń sọ pé kán wá lọ já ṣọ́ọ̀bù kán wá lọ já ṣọ́ọ̀bù ní ó tún ṣí ṣọ́ọ̀bù fún nígbà máa rí ṣọ́ọ̀bù náà mo ní Sister Bọ́lá ìṣọ́ra yín o Sister Bọ́lá ìṣọ́ra yín o Ọ̀yọ́ tíá Ọ̀yọ́ tíá Ọ̀yọ́ tíá náà sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn wọ́n ti ajá kí ẹ̀yẹ́ ká fi ibi Abẹ́òkúta sílẹ̀ aṣọ Abẹ́òkúta some other time Ọ̀yọ́ tíá kí ló ń jẹ́ àwọn aláta ti ajá kí ṣó mọ́ mi lọ́wọ́ ìyá Ọ̀yọ́ kí ló tí ọba yín fi okó lulẹ̀ àǹtí Yẹ́misí àǹtí Yẹ́misí ẹnu mi ò gbọ̀rọ̀ èmi náà mọ̀ nǹkan tí bàbá wá dọ́dọ̀ ẹ̀ mi mọ̀ nǹkan tí bàbá yẹn wá dọ́dọ̀ ọ̀rú Portable of all people àǹtí Yẹ́misí nǹkan tẹ́ sọ yẹn máa blọ́ọ̀kì yín wọ́n máa blọ́ọ̀kì yín kò sí nǹkan tó dà kóbìnrin kò sí nǹkan tó dàbí pé kóbìnrin níṣẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní iṣẹ́ ní ọwọ́ níwọ̀nba kọkùnrin bá nǹkan gidi mú ẹ lọ́wọ́ ó kéré ó tóbi the parents failed òun náà tún wá fail ara ẹ̀ but ká ní pé gbogbo nǹkan tó ṣe yìí ẹni mọ̀ pé ká ní kò kan Aláàfin kò sẹ́ni tó máa rí tiwọn rò the other lady tí Portable wọ́ lọ́jọ́ sí tó ló ń fẹ́ Koko Zaria ta lórí tiwọn rò ṣe kọ́ láwọn everybody fi wọ́n ṣe yẹ̀yẹ́ kiri social media everybody fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní lórí social media kò sẹ́ni tó rí tiwọn rò but because eléyìí jẹ́ bó ṣe jẹ́ òun làwọn èèyàn ṣe pé Aláàfin lọ́hùn wèrè ẹ̀ yàrá tó gbà náà mo wo inú ilé tó lóun gbà fún gẹ́ẹ̀ yẹn mo wo ilé tó lóun gbà fún gẹ́ẹ̀ yẹn mo ní ṣé inú ilé tó gbà fún náà lélẹ́yìí tó fẹ́ kú gbogbo ilé tó gbà ojú báyìí lọ àti ṣọ́ọ̀bù tó lóò ṣí fún nǹkan kan ló ń jẹ́ kọkùnrin máa tọ́jú obìnrin ṣe bóbìnrin yẹn náà ń tọ́jú ẹ òun ló máa ṣóúnjẹ àbó nǹkan ló ń ṣóúnjẹ fún ẹ tó ń pariwo tó ń fẹ́ fún yẹn Portable o tó ń pariwo tó ń fẹ́ fún bọ̀ ipò òun gbalé fún òun ṣíṣọ́ obìnrin yẹn ni kó gbalé kókó síbẹ̀ Portable ò tí ì sọ nǹkan tó ń ṣe ẹ rántí pé lọ́jọ́ sí mo máa block àǹtí Yẹ́misí ẹ rántí pé lọ́jọ́ sí tí the other lady tí Koko Zaria tí yẹn ṣe ṣégè fún bó ṣe bẹ̀rẹ̀ sí ń pariwo òfò kiri orí social media nìyẹn òun kóyàwó jọ tá bá ń sọ fáwọn ọkùnrin tó ń kówóyàwó jọ pé ẹ lè dó wọn tán kò possible ẹ ń kóyàwó mẹ́rin ẹ ń kó mẹ́ta ẹ wá lẹ́yìn kan lẹ fẹ́ máa ṣàárín yẹn ẹ tanra yín ẹlòmíà bá yín ṣe lára àwọn ìyàwó yẹn òun mo ṣe máa ń wà àwọn ọkùnrin polygamy in nature polygamy in nature polygamy in nature at the same time lè settle gbogbo wọn ẹni bá fẹ́ kú ló máa kóyàwó mẹ́rin jọ ló máa lóun fẹ́ satisfy gbogbo obìnrin
Somebody said, is it that when Alaafin died, they didn't give all the wives some money? I don't know. It is a possibility. Oh, network. It is a possibility. Bóyá wọn ò fún wọn lówó. Stop. Alaafin kó tó kú ṣé kò fún wọn lówó? Ṣé kò kí ń fún wọn lówó? For the fact that Fẹ́ Alaafin is enough name for her to make a name on social media. Tó bá jọ ọmọ tó rí ẹ pé tí ò ń ṣe ọmọ tí kò kọ́ ara ẹ̀. Orúkọ Alaafin tó ní yẹn. Orúkọ Alaafin tó ní ó tó láti make owó tó bá yẹ pé ọmọ tó rí ẹ pé, but ó joyè adójúdọkọróṣọ, ó joyè ẹni tó ń ta òwò jẹun. Òun ló fi land sọ́dọ̀ ru Protable because ó fi pé Protable ní excess cash láti fún òun. Mo wo one of the videos tó ń sọ fún Protable wípé tí Protable bá fẹ́ yàwó lé òun máa pa. Mo ní ẹ má gbọ́ mo òfò. Ó máa pa ọkùnrin tó bá fẹ́ yàwó, ọkùnrin tó ti níyàwó lé kó tó pàdé àbí tí ò níyàwó. Ó wá ní tó bá níyàwó mi lé lórí, ó máa pa. Mo ní ṣé ń gbọ́ ọmọ tó ọkọ. Ṣé ń gbọ́ ọmọ táwọn parents ẹ̀ ò kọ́. Ó fẹ́ pa ọkùnrin tó ló fẹ́ yàwó mi. Ṣebí wà fílẹ̀ ní tí ó bá wọ̀. Wà dẹ̀ bá tiẹ̀ lọ. Wọ́n kọ́ gẹ̀ yẹn ni. Àwọn parents ẹ̀ they did a bad job on her. So gbogbo nǹkan òṣì tó ṣe yẹn should go to the parents. Àwọn parents ẹ̀ ò tọ́ at all. Ẹjọ́ ò sí lọ́wọ́ Protable. Iṣu èèyàn ló ń tọwọ́ èèyàn bọ epo. Protable wà lánàá gbà lọ́mọkọ́mọ yẹn. Ọmọ kan tó dàbí àrùn. Ìyẹn Protable yẹn. Network yìí ó máa ń fluctuate insàlẹ̀ yìí. She left before Alaafin wàjà. No, Anna Adisa, don't say uneducated. Say women with low self-esteem. They settle for anything. Women with low self-esteem, they settle for anything. Don't say uneducated. There are some women that are uneducated, but they have self-esteem. They won't go for just anybody. Àìmọye obìnrin tí ó kàwé tí wọn ò lè fẹ́ rú Protable yẹn. Wọ́n á ní kọ̀ràn káwọn fẹ́ rú Protable káwọn dá wà. Kí ló wà lára Protable? Torí owó. Obìnrin tó bá nífẹ̀ẹ́ owó ló máa tẹ́ẹ̀dì fún Protable. Obìnrin tó bá jẹ́ ọ̀lẹ ló máa tẹ́ẹ̀dì fún rú Protable yẹn. Obì tí ò ní value fún rẹ̀ ló máa tẹ́ẹ̀dì. I'm not talking about his bóyá handsome àbí kò handsome. I'm talking about his ways and the way he runs his mouth. He's so uncultured, very rash. Ó tún look dirty. Ó dàbí ẹni tó fi nu lẹ́lẹ̀. Kò sí aṣọ tó wọ̀ máa dàbí ẹni tó ń yí mọ́lẹ̀ lẹ́yìn náà. So kí ló wà appealing? Ká ní pé bó ṣe rí yẹn tó comport ara ẹ̀ dáadáa, tó ń behave. Kí ló wùyàn lára ru Protable yẹn? Kí ló wùyàn pẹ̀lú ẹ̀? Ó wá jókòó pẹ̀lú Protable lórí social media. Ẹ máa ṣe love in Tokyo. Tí Protable dẹ̀ dùn àwọn ìyàwó mi. Ó fẹ́ máa gba owó. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Kò fẹ́ bímọ fún Protable. Ó fẹ́ máa use Protable, fẹ́ máa gba owó ni. Why tó kó ẹrù Protable lọ? Tó bá jí ọmọ tó yẹ pé wọ́n tọ́ orí ẹ̀ pé, tó mọ̀ pé òun níṣẹ́ lápá, tó mọ̀ pé òun lè ṣiṣẹ́, why tó kó ẹrù Protable lọ? Kò yẹ kó kó ẹrù lọ. Ó kẹ́rù Protable lọ náà. Ó kó ẹrù ẹ̀, ó kó ẹrí gbogbo yàrá yẹn, ó empty yàrá yẹn. Ó empty. Chair nìkan ni ò lè gbé. Kí ló kẹ́rù fún? Kí ló kó ẹrù fún? Kò yẹ kó kẹ́rù náà. Bọ̀ ẹrù tó kó yẹn ló ti fi orú èèyàn tóun náà jẹ́. Ó kó ẹrù, ó wá sá lọ. Irú ṣọ́ọ̀pù yẹn náà, á fi ṣọ́ọ̀pù yẹn sílẹ̀. Kò ní kó ẹrù inú ṣọ́ọ̀pù náà, but ó kó ẹrù inú ṣọ́ọ̀pù. Ó kó gbogbo ẹ̀ wá lọ. So irú ọmọ wo nìyẹn? Àwọn ọmọ tí kinní kan ò tọ́, tí ò rí ìyá tọ́, tí ò rí bàbá tọ́. Wọ́n lọ gbé fún Alaafin. Alaafin náà mọ̀ pé nǹkan kan wà téyàn ò gbọ́dọ̀ jẹ. Ẹ wo ìdọ̀tí tó ń kó bá ọ́fíìsì yẹn sìn. Ṣé àwọn ìyàwó Ọọ̀ni of Ifẹ̀, ṣé wọ́n lè lọ fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ yẹn? Ṣé wọ́n lè lọ fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ yẹn? Rádaràda.
àwọn ọmọ onídọ̀tí àwọn ọmọ onídọ̀tí tí ò bá ṣe pa Aláàfin náà Portable sọ̀rọ̀ sírú Aláàfin ẹgbẹ́ ń gbígun ó ń sọ̀rọ̀ sírú Aláàfin tí ò bá ṣe pórí ẹ̀ burú bí egun tó ń léwèrè ọmọkọ́mọ. Anyways ẹ̀yin ará Abẹ́òkúta ẹ bọ́ síbí o kí ló ń ṣẹlẹ̀ sí yín bẹ̀ yẹn kí lè tán pààyàn ṣeré lábẹ́òkúta bẹ́ẹ̀ yẹn débi pé last week ọmọ ọ̀sẹ̀ méjì wọ́n náà dúnbú ẹ̀ mọ́nú yàrá ọmọ ọ̀sẹ̀ méjì wọ́n náà dúnbú ọmọ yẹn mọ́nú yàrá láíláí Ọọ̀ni of Ifẹ̀ ní taste now ẹ lọ gbogbo àwọn babes tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ kí ló ń ṣẹlẹ̀ sí yín lábẹ́òkúta tẹ́ ń pààyàn ṣeré ń bẹ̀ yẹn ṣé gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ wà nílùú yẹn ṣá ní Abẹ́òkúta yẹn lógùn state mi ò rò pé ọjọ́ kan jí ká má rí pé wọ́n ná pààyàn kán múyàn kán ná pààyàn àǹtí Adétutù ẹ ṣọ́ra yín o ó yẹ ó dàárọ̀ everybody àǹtí Adétutù ń fi mí ṣe yẹ̀yẹ́ àǹtí Adétutù ó dàárọ̀ ẹ ṣọ́ra yẹn yé fi mí ṣe yẹ̀yẹ́ yé fi Ọ̀yọ́ state ṣe yẹ̀yẹ́ Aláàfin ló fa ló dá gbogbo eléyìí sílẹ̀. Aláàfin ló dá gbogbo rátìràtì yìí sílẹ̀ tí wọ́n lọ ń fẹ́ rú àkọ́ tó máa tọ́ gbà tán wà láyé tán fáwọn ọmọ tán ní class tán lọ ń fáwọn ráṣọ ọmọ. àǹtí Adétutù ó dàárọ̀ Queen Dammy Badirat and Anu has ran away before Alaafin demise. àwọn pẹ́rẹ́ǹtì wọn náà jẹ́ kán fẹ́ Aláàfin wọ́n fi wọ́n ṣe sàárà ni. You're on vacation náà wà láta ẹ kú gbádùn o ṣó di January kẹ́ tó resume ó yá mi ò sọ̀rọ̀ mọ́ à ń lọ ó dàárọ̀ àǹtí Adétutù fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n fi àwa Ọ̀yọ́ state ṣe yẹ̀yẹ́ wípé wọ́n gbà yàwó wa Portable gba yàwó wa Portable ti lọ bá yàwó wa sí. yé tẹ bá jẹ́ kọ́bẹ̀ ní jóná èmi àti yín máa jà. If you allow me to burn my soup, we go fight. Tẹ́ bá jẹ́ kí ọbẹ̀ mi jóná. Yeah. Yéèpà mọ́lẹ̀. Ẹ jẹ́ kí n concentrate lórí ọbẹ̀ tí mò ń ṣe kó má lọ jóná. Àǹtí Bọ́lá ti fún mi lọ́wọ́ mo ti weak. Àǹtí Bọ́lá ti fún mi lọ́wọ́ so mo ti weak. Ó yẹ ẹ jẹ́ ká lọ sùn ẹ jẹ́ ká lọ. Dammy dojú ti àwọn fámìlì ẹ̀. Àwọn fámìlì ẹ̀ ní kọ́kọ́ ló dojú ti ẹ̀jẹ̀ aṣọ tọrọ. Ó dojú ti àwọn ará Ọ̀yọ́. Kì í ṣe fámìlì ẹ̀ nìkan ló dojú ti. Ó dojú ti ará Ọ̀yọ́. Ṣé kábíyèsí yín kọ́ ló fẹ́? Ṣará Ọ̀yọ́ ni yín. Ìlọ ìsọnù ni wá. Gẹ́gẹ́ bí ìlọ ìsọnù ni wá bì. Kò burú. Iṣu èèyàn ló ti ọwọ́ èèyàn bọ́ epo. Tá a bá fẹ́ Dammy àní rí wọ̀sì. Ọ̀yọ́ Aláàfin ojo pàṣẹkẹrẹ ọmọ Àtìbà kì í bólówó kó dowó ìbá ṣe kiri kan kó dẹ̀rinlẹ̀ àṣé kó lè dìjà àṣé kó lè dákọrin. Ẹ bá mi tọ́jú Aláàfin o Ọ̀yọ́ Mèsì ẹ tọ́jú Lámìdí kó wá kó máa ró ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin kó máa ró ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin. Bánjí kó máa ró ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin o kó máa ró ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin. Ojo pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ni wá. Ẹ lọ sùn mo sẹ́ndì ní báàgì. Kí n fún yín lọ́bẹ̀ jẹ máa sẹ́ndì ẹ̀ tí n bá ṣe tán. Ẹ ṣé o gbogbo èyí tẹ̀ ń da staff fún mi ẹ ṣé ń o. Ẹ ṣé ń o. Àṣìṣọ láàárọ̀ ọ̀la o ẹ jẹ́ concentrate ká má ju ọbẹ̀ o.
ẹ jẹ́ n concentrate o. Alaafin do Dammy a ó bá do. Àǹtí Yẹ́misí. Hey, ẹ máa wà àwọn ọmọ Ọ̀yọ́. Ọmọ Bọ́lá lè jìde, you're welcome jèrè. Nígbà fún Portable, back to sender la máa fún Portable. Ṣé ń gbọ́ Adeka's outfit? I will do Adeka's outfit tomorrow. Ẹ má pa mí, talking is not easy. I will do Adeka's outfit tomorrow. Jerry Eze would like to taste that food. Alápá má ṣiṣẹ́ ni ọmọ yẹn. Àwọn ọmọ ọ̀lẹ wọ́n pọ̀, wọn ò fẹ́ ṣiṣẹ́. Owó ọkùnrin náà ń wá. Wọ́n dẹ̀ ní àwọn customer abroad. Àwọn customers wọn abroad náà pọ̀ sí jù. Àwọn ọkùnrin abroad. Àwọn náà máa ní kán ṣí kinní kan fún àwọn kan ṣí kinní kan fún wọn. Ọmọ Bọ́lá lè jìde. Ojo pàṣẹ ẹṣẹkẹrẹ ọmọ Àtìbà. You are welcome jèrè ọmọ Aláàfin, ọmọ Ọ̀yọ́ Aláàfin. Nígbà fún Portable kó rọ́bìṣà Ọ̀yọ́ fún wa. Tó bá fẹ́ bú Dammy àti ìyá ẹ̀ kó bú wọn. Kó bú Dammy dáadáa kó dẹ̀ bú ìyá ẹ̀. Kó fi Aláàfin lẹ̀. Kó má bá wa rọ́bìṣì ọ́fíìsì yẹn. Kó bú Dammy. Àtọ́jọ́ tó láyé ti dáyé ní kábíyèsí tí ń kóyàwó rẹpẹtẹ jọ. Náà ti ń fẹ́yàwó púpọ̀, náà ti ń fìyàwó ṣe sàárà fún wọn. Àtọ́jọ́ tó láyé ti dáyé ni. Ṣùgbọ́n mo kọ́ wọn lọ́mọ yẹn. Ó ní two some, God bless you princess. Ó ní two some lòun fi ṣe ẹjọ́ tóun kọ́kọ́ fi ṣe. Ọmọ ọ̀lẹ. Ó wá bọ́ sórí social media. Ó ń sun ẹkún egbére. Ó ní Portable purọ́ mọ́ òun ni. Bí fídíò ẹ̀yẹn ti ẹ̀dá tó lórí àpò mo rìkọ́ọ̀dù bí tó ti ń rojọ́ ranù. Tí mo kọ́kọ́ ṣì lọ jèrè ẹ̀yin onídọ̀tí ọmọ dédé yìí. Fídíò ẹ̀yẹn dànù àbí mo ti delete ẹ̀ dànù. Àwọn ọmọ onídọ̀tí dédé tó bá yẹ pé oníṣẹ́ ẹ̀ lápá tó concentrate ṣé irú Portable ló yẹ kán bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀. Ṣé irú Portable ló yẹ kán bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀. Wọ́n á sọ kọ́ntán. Ó wá ń sunkún bí egbére. Ṣé ń rí dáadáa àwọn ọmọkọ́mọ táwọn ọ̀yà wọn ò tọ́ yìí. Mo ń wá fídíò bí tí Dammy ti ń sọ̀rọ̀ ni o. Ọjọ́ sí tí Gistlover dẹ̀ break news wọn pọ́n fẹ́ra wọ́n deny o. Nígbà tán ò lè hide ẹ̀ mọ́ wọ́n gbéra wọn bọ́ta. Kírú ọmọ yìí. News Gistlover yẹn lélẹ́yìí. Ẹ wo irú ọmọ yìí. Ẹ wo wọn àti kábíyèsí. Abẹ́rẹ́ wọn àti kábíyèsí. Òun náà rè àti bébì ẹ̀ ọmọ ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Fídíò bí tó ti ń sọ̀rọ̀ kiri tó ti ní kò rí bẹ́ẹ̀. Òun rè. Ṣé o ti mọ àwọn ẹbí mi ní ṣùgbọ́n kò fẹ́ mi pamọ́ ni mi ò ní freedom. Ṣé ń gbọ́? Ó máa dá ni mo máa ń kù kiri. Ó máa nà mí gbogbo ojú mi máa pọ́n. Ó dẹ̀ kúrò. Àwọn wèrè tó bímọ fún ẹ àwọn yẹn ojú wọn ò tí ì là ní. Ọjọ́ tójú wọn bá là ọjọ́ yẹn ni gbogbo wọn máa fi ẹ́ lẹ̀. Kò ní dáa fún ẹ Portable. Wọ́n lá pé mo wá. Kò ṣe pé mo wálé ẹ pé mo wá balẹ̀ ẹ jẹ́. Jẹ́jẹ́ mi ni mo dúró mi. Nọ́mà ó yẹ kí n ti fi bàbá yìí sílẹ̀. Ọjọ́ kan bàbá yìí dẹ̀ mú mi ó ná mi mo dákú. Ó dákú ó dẹ̀ takú síbẹ̀. Mo ṣe máa lóyún fún ẹ. Tí bá máa lóyún lẹ́ẹ̀ni mo máa ní alágbàkọ. Tí bá máa ní oyún mo máa ní. Bọ́ mi ò lè lóyún fún bá ṣe lóyún fún bá torí gbogbo. Ọmọ mi ṣì kéré náà. Alágbàkọ ó lẹ́mi èmi mo pa ọba. After a year tí mo kúrò palace mo máa gbọ́ pé bàbá yẹn sick. Ókè ó ti kúrò lọ́dọ̀ kábíyèsí ló tọkàn tó kú òun ló sọ yìí. After a year ni mo gbọ́ pé no sick. No sick iná tó wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. Èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe. Láti ìgbà tí mo ti wà. Ṣé mo pé mi ò gbọ́ fídíò yìí tẹ́lẹ̀? Ó ní kò sí nǹkan tóun fẹ́ fi ru bàbá yẹn ṣe. Yéèpà ẹ̀kọ́ leléyìí. Ṣé ń gbọ́?
ó ní kí ló ń fẹ́ fi irú bàbá yẹn ṣe mi ò tí gbọ́ fídíò èyí tẹ́lẹ̀ wọ́n send ẹ̀ èmi busy ẹ jẹ́ padà sẹ́yìn ó ní kí ló ń fẹ́ fi irú bàbá yẹn ṣe mo gbé wọ́n dún ẹ bàbí wọn ò dún ẹ ó ní kí ló ń fẹ́ fi irú bàbá yẹn ṣe ṣó máa ní kábíyèsí ò bóhùn sùn yéé pa mo gbé ikú wọn ló ń sọ àyà mi ò já kó yá jẹ́ kú wọn o kó yá jẹ́ kú wọn o. ṣó ti mọ àwọn ẹbí mi ní kòkò tẹ̀sí pamọ́ ni mi ò ní freedom ọ̀kadà ni mo máa ń gùn kiri ó máa nà mí gbogbo ojú mi máa pọ́n gbogbo àpá ó wà lára mi nà ayé ẹ̀ máa bàjẹ́ so kémi tún wá jókòó kí n tún máa ṣe housewife olórí burúkú àwọn wèrè tó bímọ fún ẹ àwọn yẹn ojú wọn ò tí ì là ní ọjọ́ tójú wọn bá là ọjọ́ ẹ̀ ní gbogbo wọn máa fi ẹ́ lẹ̀ kò ní dáa fún ẹ Portable wọ́n là pé mo wá kò ṣe pé mo wálé ẹ pé mo wá balẹ̀ ẹ jẹ́jẹ́ mi ni mo dúró mi nọ́mà yẹ kí n ti fi bàbá yìí sílẹ̀ ọjọ́ kan bàbá yìí dẹ̀ mú mi ó ná mi mo dákú débi pé a ní láti máa parọ́ fún mọ́mì mi pé nǹkan ló ṣe mí pé nọ́mà pé òyìn kọ́ mi ni mo ṣe máa lóyún fún ẹ tí bá máa lóyún lẹ́ẹ̀ni mo máa ní alágbàkó tí bá máa ní oyún mo máa ní bọ́ mi ò lè lóyún fún àṣelóyún fún àtòrí mi ọmọ mi ṣì kéré náà alágbàkó ó lẹ́mi èmi mo pa ọba after a year tí mo kúrò palace mo máa gbọ́ pé bàbá yẹn sick ẹ̀yin èèyàn mi ò mọ kọ́kọ́ ń pa kú Aláàfin mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá. ó ní kò sí nǹkan tí mo fẹ́ fi àgbàlagbà ó wá sáré change ẹ̀ ó sáré change ẹ̀. èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá tí ó bá ń ṣokùn ayé ọmọ kékeré ara mi màmá àgbàlagbà alágbàkó ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable ó ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run ó fẹ́ fi mí ṣẹ̀sì Ọlọ́run máa fi ẹṣẹ̀ sí ipe mo kúrò lọ́dún ẹ̀ wà á máa rí mi báyìí inú ẹ̀ máa bàjẹ́ èmi máa lọ sókè lókè ni mi ò ní wálẹ̀ mọ́. lọ wá ṣẹ́ṣe ìyẹn nìkan ni pride yẹ kó ṣì dànù àwọn ọmọ fọ́ọ̀mù. no one is perfect o ṣùgbọ́n wọlé pé ogbó mi jẹ́ lójú mi pẹ̀lú gbogbo irọ́ tó pamọ́ ní Portable ó ní jẹ́yàn mọ́ gbogbo nǹkan tó bá kó jọ á máa dàwọ́ ni. story gbogbo nǹkan tó bá kó jọ ó máa dàrú torí kò fẹ́ mọ́ orí ẹ burú tó jẹ́ pé àní kò má ní ọkọ that office alone is a big pride for you tí o bá ń ṣe ọ̀lẹ alápá má ṣiṣẹ́ o wá lọ fẹ́rù Portable máa bú ẹ kò bú àwọn ìyá tó bí ẹ àti bàbá tó bí ẹ ó lọ ń bú Aláàfin ó kó Aláàfin tó ti wàjà Aláàfin tí ò sí láyé ńgbà tó bẹ̀rẹ̀ sí ń dó ẹ ó bẹ̀rẹ̀ sí ń bú Aláàfin àwọn ọmọ òfò dédé àwọn ọmọ ọ̀lẹ àtòbòjẹ wọn mọ́ wọ́n ti fi ṣe wọ́n kọ́ má ṣiṣẹ́ tiwọn ọkùnrin náà máa wá kiri títì ọkùnrin tó ti ṣẹlẹ̀ tó ti ṣebẹ̀ tó ti jiná tí Portable ò bá lówó lọ́wọ́ ò ní fẹ́ kẹ́ kó ṣì dànù ìtorí owó tó rí lọ́wọ́ Portable ló ṣe fẹ́ ká ní Portable ò lówó lọ́wọ́ kò ní fẹ́ kò lè fẹ́ Portable and the earlier the better tí Portable náà máa mọ̀ pé owó òun náà ń fẹ́ the better for him. ó ní kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe ó wá sáré yí padà ó mọ nǹkan tó ń sọ nígbà tó bímọ fọ́tọ́ fún kábíyèsí tó ti lówó díẹ̀ ló sá lọ ó mì pé she is that kind of a lady ẹni ọkùnrin tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ ó máa use wọn ó máa dump wọn ni ó use kábíyèsí ìgbà tó ní kó lọ fẹ́ kábíyèsí kí ló ní tí ò sá lọ́dọ̀ kábíyèsí ó wá bímọ tán ó ti attain height kan ó wá sáńbẹ̀ ó ló ti kúrò bẹ́ẹ̀ kí kábíyèsí tó kú the same thing tó ṣe lọ́dọ̀ kábíyèsí ló tún ló ṣe lọ́dọ̀ Portable ó fọ́ Portable for 2 years ó stabilize financially ó tún sá lọ́dọ̀ ẹ̀ àwọn tó bá ń believe ẹ no ma believe ẹ pé Portable ò gbádùn for real but ìwọ gangan this lady ó lè ní ara àwọn obìnrin tó máa ń use ọkùnrin lélẹ́yìí all they go for
ìlọ́dọ̀ ọkùnrin pé kán wá bó ṣe máa get owó lọ́wọ́ ọkùnrin tán bá ti wá stabilize ó ti stabilize financially to some extent ló ṣe sá mọ́ comfortable lọ́wọ́. ìjọ òní fídíò wọn ìsurface tán jọ ṣe love in Tokyo less than 2 weeks o táwọn méjèèjì ṣe love in Tokyo lórí Instagram. ó ń use ọkùnrin ni ó ti wà stabilize financially tó bá tún lọ ná yẹn tán á tún wá ọkùnrin míì tó máa gbowó lọ́wọ́ ẹ̀. àwọn ọkùnrin ni kán máàkì irú ẹ̀ kán máàkì ẹ̀ pélé yóò ṣe wife material ẹni tó ibi tí oúnjẹ ti sè availability ló ń wá tí oúnjẹ ti sè tó ti jiná tó máa torí bọ̀ níbi tó ń wá nìyẹn tí yẹn náà bá tún lówó tó ti àmì tó gbowó lọ́wọ́ yẹn tó rí pé òun tún ti wà okay á tún wá mistake yẹn á tún sá lọ ẹ wo bó ṣe kó kúrò nílé Portable kò sọ fún Portable òun Portable lòun kàn délé lòun bá lé tó wà lófìfo ó gbọ́n kò lóyún fún Portable fún ọdún méjì ó wá lóyún bàjẹ́ oyún bàjẹ́. There is another video ẹ jẹ́ lọ sórí Instagram TV Portable gbé jáde tó dà kó sọ pé òun lóyún níbẹ̀ ó wá ń gẹ̀rẹ́ sí Portable ó mọ̀ pé orí Portable pé ẹ kàn fẹ́ máa gbowó àbí ẹ fẹ́ ayé ẹ̀yẹ yín kò ní jẹ́ kọkùnrin kankan pè yín mọ́ ìwọ ló kọjá yìí ẹ in fact mo wá ń support Portable ṣùgbọ́n kó gbẹ́nu kúrò lọ́dọ̀ Aláàfin ó dá bó ṣe yẹ̀yẹ́ gẹ́ẹ̀lì Portable get his scope nǹkan tó fẹ́ ṣe fóun fídíò yẹn dà àbó ti yọ mo ń bọ̀ o ó dà pé Portable ti yọ fídíò yẹn ó ti yọ nínú fídíò yẹn gẹ́ yẹn sọ wípé òun lóyún ó ń fọwọ́ pa ikùn ẹ̀ nínú fídíò tí mò ń sọ yẹn ó ti yọ kúrò lórí péèjì ẹ̀ àwọn ọmọ ọ̀lẹ ọkùnrin mi ló tún máa wá bẹ́ẹ̀ yẹn o tó ti lówó lọ́wọ́ o òun ló máa wá o user wọ́n pọ̀ títì. mẹ́sẹ̀jì wà nínú evidence wa Ọlọ́run máa gbé gbálé mi lórí ta ló máa gbárùn kan bẹ́ẹ̀ tó máa lóun máa dúró Ọlọ́run máa gbé gbálé mi lórí ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. tó bá lóun máa gbégbá ilé ẹ lórí gbẹnu ẹ sọ̀hún ìwọ náà ní pé tó bá fi lè fẹ́ yàwó mi ò máa pa ó tó kó sọ pé òun máa gbégbá ilé ẹ lórí no kí ló fẹ́ má bọ̀ máa tó síwájú kámẹ́rà tó bá fẹ́ wá wọ́n bá mi ṣe kọ́ọ̀nù yẹn náà wá ṣe kọ́ọ̀nù yẹn ọmọ olè fọ̀ àwọn olè alápá má ṣiṣẹ́ there are so many like that wọn ò ní nífẹ̀ẹ́ ọkùnrin owó ẹ̀ náà fẹ́ Portable gẹ̀ẹ́tì ẹ̀ ó mọ̀ pé owó òun ló fẹ́ gbà mo láìkì bó ṣe yẹ̀yẹ́ ẹ̀ ló ń gba owó lọ́wọ́ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ ń gba owó ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ kí lẹ̀ ń gbowó ẹ̀ fún kí lẹ̀ ń gba owó ẹ̀ fún ó wá ń ṣe ní yànkan ọ̀dọ̀ Aláàfin tó mú ẹ lọ náà ó mọ̀ pé ò nífẹ̀ẹ́ Aláàfin kí ló wá dọ́dọ̀ Aláàfin ìgbà tó mú ẹ débẹ̀ ò gbọ́dọ̀ sápò ò lè fẹ́ ó wá bí wọn fún tán ó ti get owó to some extent a rí gbogbo profile ẹ̀ náà tó fi ń ṣakọ tẹ́lẹ̀ ó ná gbogbo àwọn aṣọ tí Aláàfin rà fún yín ó wá gba gbogbo yẹn tó wá sá lọ́dọ̀ Aláàfin ó ṣẹ̀ṣẹ̀ máa sálá bí ọkùnrin. látìgbà tí mo ti wà ní ẹ ọkùnrin mi ò gun àyà mi rí wọn lápẹ́ wọn nìkan ló máa ń gun àyà mi Portable Ọlọ́run á fi story ó lọ́kùnrin mi ò gàyà òun rí ṣé tó bá mú ẹ lọ sọ́dọ̀ Ayílála o lè búra ipọ́kùnrin mi ò gàyà ẹ nígbà tó wà lọ́dọ̀ Portable ìwọ tó sá lọ́dọ̀ Aláàfin ìwọ tó yẹ pé Aláàfin ò tí kú tẹ́lómi ti ń bẹ́ẹ̀ sùn ṣé ó lè búra ẹ̀. Story. Àwọn èèyàn wo. Ṣé ń gbẹ́jọ́ òfò bóyá ó ti spin Portable títí kó gbé mọ́tò fóun yìí ò dá lóhùn
ó ní tóun bá ń jáde ọ̀kadà lòun ń gbé kiri àwọn ìyàwó Portable ń gbé mọ́tò kí ni ẹ má wọrí kí ni kíyàwó Portable máa gbé kiri kíyàwó Portable máa gọ̀kadà kí wọ́n máa wa mọ́tò kiri kí ló tẹ máa ń pàtàkì ara yín gbẹ̀yìn sáìṣìkì sáìṣìkì ni ẹ̀ sáìṣìkì ni máa lọ́ wáṣẹ́ ṣe ni ó fẹ́ ṣe sáìṣìkì ni ò lọ́wọ́lọ́wọ́ oníṣẹ́ lọ́wọ́ wàá jẹ́ ìdọ̀tí bẹ́ẹ̀ bá máa ṣe sáìṣìkì ó gbọ́dọ̀ níṣẹ́ lápá wàláì wàá ní iṣẹ́ wàá ní owó lọ́wọ́ or else ìyá ojú àrírikúrì etí àgbọ̀gbọ̀kúgbọ̀ abẹ́ máa gbọ́ kọ́ntọ̀kọ̀ntọ̀ ìyàwó kínní ó ń wa mọ́tò òun wọ̀ kádà orí ẹ̀. ṣé ẹ̀ ń gbọ́ṣẹ́. ṣé ń gbọ́rọ̀ ẹni tó ti kúrò lọ́dọ̀ Aláàfin k'Aláàfin tó kú ó ní ṣé tí bàbá ọmọ òun bá wà láyé òun máa bá ẹni tó ń jẹ́ Portable ó Aláàfin ò mà tí ìkú tó mà ti ń líǹkì ẹ mọ́ Portable tí Gistlover ti ń líǹkì ẹ mọ́ internet does not forget ẹ máa gbọ́rọ̀ burúkú tó fẹ́ máa pa onírọ̀ òfò irú ẹ̀ yẹn ò lọ irọ́ tó ń pa yẹn mo ń bọ̀ o ẹni sùúrù o ẹ má jẹ́ kí n sí ọbẹ̀ tí ò ní dùn o ẹni sùúrù o ẹ jẹ́ n fi gbogbo dédé náà sínú ọbẹ̀ mi ná ká tó continue I dey go cup kó má jẹ́ pé a máa ṣe ibẹ̀ tán ọbẹ̀ ò ní dùn a dẹ̀ nílé ìdá padà yóò wà kí ló kùn okùn seasoning yóò wà yóò rí ya Angel ó ní ọba mi bẹ́ẹ̀kì kíní yìí kàn kó lè yìí sí fún mi mò ń bọ̀ o ẹ jẹ́ àtẹ́sítì ọbẹ̀ bóyá ó dùn ẹ máa gbọ́ ọmọ tó sá lọ́dọ̀ Aláàfin ẹ máa gbọ́ irọ́ tó ń pa ó yá kò tí ì tán yìí kùn ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́rọ́ tọmọkọ́mọ yẹn ń pa. Àsìkò àkókò lọ yán ń kí. normal ó ní normal òun ti lówó rí ẹ bá mi béèrè kí ló fowó yẹn ṣe Dammy olóò ti rówó rí owó tó rí rí kí ló fi ṣe tóró yẹ kó máa increase sí lọ́wọ́ ẹ̀ ni ẹ ti fi ra bone straight ẹ ti fi ṣe àwọn nǹkan ẹ ti ná fún nǹkan tí ò yẹ kẹ́ ná fún ẹ ti fi ra léèsì láti fi ṣe competition ó ní normal olóò ti rówó rí owó tó rí níbo ló wà kí ló fi ṣe torí tó bá lówó lọ́wọ́ ni tó ní tó fèsì ṣá ẹ tí ọmọ ẹ ká ẹ lára kò yẹ kó dọ́dọ̀ Portable ó lè owó ló bá dọ́dọ̀ Portable ó ní normal òun ti lówó rí ń gbọ́dọ̀ lówó yẹn wá kí ló fi ṣe. ẹ máa wo sentiments tìgẹ́ ìfẹ́ máa stay ó fẹ́ máa sunkún bí ìpọ́bọ́yà ikú kábíyèsí dùn tí ọmọ ọkọ mi bá wà láyé ṣe máa dẹ́ lóhùn ni ṣé ń gbọ́ kọ́tọ̀kọ̀tàn ó lóhùn taste owó rí náà mú ẹ ló ń gbé palace tẹ́lẹ̀ wo ilé tí Portable gbà fún ẹ Portable níyàwó ó mọ̀ pé ó níyàwó kì í ṣe ẹyọkan kì í ṣe méjì òun bá ṣọ̀wẹ́kẹ̀ lórí social media bíi pé kò níyàwó mi kí ló expect
inú àwọn ìyàwó yòókù dùn àbí ìyàwó tó wà nínú ilé ẹ̀ lọ́jọ́ tí nǹkan kan ò sí lọ́wọ́ ẹ̀ tán wá fi débi tán dé á máa wò ẹ́ á máa pàtẹ́wọ́ fún gbogbo yín àjàtúkàǹtàgbáàrì lè Portable the only person tí ẹni tó lè yẹ̀yẹ́ Bẹ́wàjì ṣé ojú wa ń bí kọ́ ni Portable gbé Bẹ́wàjì sórí social media tó nà pankẹ́rẹ́ ojú wa ń bí ni so who are you tí Portable ò ní yẹ̀yẹ́ ìgbà tó ń yẹ̀yẹ́ ìyàwó ẹ̀ tó bímọ fún nínú ilé ẹ̀ kí ló ṣe sí ó wà ń bẹ̀ náà ìwọ ló fi ṣe comfort ńgbà yẹn tóun àti Bẹ́wàjì tó yẹ̀yẹ́ Bẹ́wàjì tó yàmàyàmà tó fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí social media ẹni tó lè fàyàwó tó bímọ rẹpẹtẹ fún tó lè fàyà ìyàwó tó ti bá jẹ̀yà tó ń jọ wà láti ilẹ̀ tó lè ṣe yàmàyàmà lórí social media who be you who you be tí Portable ò ní sọ̀rọ̀ sí ẹ will you get ara yẹ kó jẹ́ ká gbọ́ràn ẹlẹ́jọ́ asunkún rojọ́ ó wá fẹ́ máa sunkún gbà tó fẹ́ sọ̀rọ̀ ikú kábíyèsí tí kábíyèsí bá wà láyé ni so ká lè lódùn ẹ̀ ìwọ tó ti fi kábíyèsí lẹ̀ tó bá nífẹ̀ẹ́ kábíyèsí ò ní kúrò lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pé ìfẹ́ ló fi fẹ́ kábíyèsí ò ní kúrò nínú ilé kábíyèsí òwò fún rẹ sọ from the beginning ó lóò ti kúrò lọ́dọ̀ kábíyèsí ti pẹ́ kan tó kú ó sì ń bẹ̀ tán fi kú ó ní after tó kúrò ló gbọ́ pọ́n sick lẹ́yìn yẹn national wàjà ẹ̀yìn yẹn ní kábíyèsí wàjà so ekun ewo wá lẹ́kún rọ́ tó ń sun shame on you and your parents at your age níwọ̀ tó jẹ́ wípé somebody said this girl jump Alaafin compound first to go meet men in Lagos ṣé ń gbọ́ṣẹ́ ṣé kì í ṣe gẹ́ẹ̀ yìí náà sọ pé Fuji musician kan bá sùn nígbà kan ṣóhun ni torí Portable mention ẹ̀ ó láwọn olórin ń do ṣé kì í ṣóhun ṣá. ẹ má bínú ẹjẹ tún wọ ọbẹ̀ mi o ó ti ta sánsán ọbẹ̀ mi ti ń sa sánsán chicken is ready ẹ jẹ́ n páàkì chicken ẹ wá jẹun o ṣé ká pákéjì tí yín ká sẹ́ǹdì rẹ yéè ilé ti rẹ́dì ó sọ kútú wọ̀yọ̀ àbí báwo ló ṣe máa ń sọ ṣé ń gbá àwọn ọmọ kọ́ ọmọ àwọn ọmọ tí kíní kan òbí ókè kìí ṣe léyìí ókè torí mo gbọ́ pọ́n sọ pé ìkan nínú wọn wọ́n ní Fuji musician kan ṣe kéré wà fún tí ò bá ń ṣe wípé ẹ ti ẹ̀gbọ́n náà ṣe bọ́lá yá àtijọ́ wọn ní wọ́n ń dún ọkọ ìyàwó ọba ni ìsìn wọn ti ń fi ìyàwó ọba ṣe dọ́gí. Angel Fifi wàá bá yẹ ṣe sweet corn o gbogbo ala máa jẹ o mo mọ̀ pé it's been tiring for you but even at that I need your help. ṣèbáyé ìgbà kan wọ́n ní pé wọn ò kí ń báyàwó ọba ṣe kéré wà ni gbogbo àwọn tó máa ṣe kéré wà fún ìyàwó ọba máa yìí wà láyé wàhálà dé kò sí agbára kankan mọ́ àbí bóyá wọ́n dẹ̀ kan sọ bẹ́ẹ̀ láyé ìgbà yẹn tí ò rí bẹ́ẹ̀ torí irọ́ gan ti pọ̀ jù nínú àwọn nǹkan tó ń sọ fún wa irọ́ pọ̀ àwọn láíláí lover ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ irọ́ yẹn pọ̀ wọ́n ṣàdín irọ́ oríṣiríṣi wọ́n ń dáyàwó ọba wọ́n ń dáyàn kọjá tó bá lóyún wọ́n ń gbálẹ̀ lóru wọ́n ń fọṣọ lóru wọ́n ń ṣe kinní kan gbogbo ẹ̀ irọ́ ló bá dé wọ́n ṣàfi oríṣiríṣi wọ́n fi so wá mọ́lẹ̀ ká má lè think. Portable will do part 1 to 10 for her. Ó dà pé Portable ti sober o. Portable náà like kíní tá ń sọ yìí. Ó dà pé ó ti sober. Fídíò tó ṣe fún tó gbé síta ó ti delete ẹ̀. Bá ṣe ń sọ yìí Portable ti lè bá lọ bẹ̀. Bó ṣe ṣe wèrè fún ìyàwó the other lady tó ń fẹ́ tó lọ fẹ́ Koko Zaria lọ́jọ́ sí tán dragi Portable tí Portable fẹ́ dákú gbà yẹn tí Portable Koko Zaria yóò gbádùn torí mo ti sọ pé mi ò ní ṣe kíní kan mọ́ tó ń mọ́jú at the end of the day ó mà bá ènìyàn parí ìjà not ọba ṣanṣáyàn of today bọ̀ṣẹ́ ayé àtijọ́ sórí bẹ́ẹ̀ àbí wọ́n kàn parọ́ fún wa sórí bẹ́ẹ̀ lóòótọ́ because nǹkan tá a ti gbọ́ ni wípé wọ́n ti lọ warn Portable because ó ti delete fídíò tó gbé jáde ibi tí kẹ́hìn lòun lóyún mi ò rí lórí Instagram
It seems she was the one that the first daughter of Alaafin gave a dirty slap to. After, sorry, network Ibsale, you man she back on, and she suddenly off. Sorry, the seems the signal is always weak downstairs. Oh, mo ṣe man do yoko soke. She show. Ẹ jẹ́ Agbon nǹkan tó ń sọ tán. Ọjọ́ tí ń lọ, I have to stop now. Okay, that was when Ifa used to choose the Oba. Okay, somebody said it is true, they want Portable. Kò gbé ríǹgì lọ ẹ lọ́wọ́ òde wà lọ́dọ̀ ẹ̀ for 2 years. Òun bá gbénu ilé ó gbalé fún ẹ̀ ó ṣèṣe ìyàwó. Ẹjọ́ kẹjọ́ lẹ́jọ́ tó rò yìí. Tó bá yẹ pé wọ́n ti want Portable, ó better. Kó fèsì Dammy. Kó yọ ọ̀rọ̀ Alaafin kúrò ńbẹ̀. Kó fèsì wọn àti ẹ̀nà jọ dúnàádúrà. Ẹnu ẹ̀ yẹn kó fèsì Dammy, kó wọ́ ìyá Dammy, kó wọ́ bàbá ẹ̀. Kó bá wa yọ ọ̀rọ̀ Alaafin kúrò ńbẹ̀. Alaafin kì í ṣe ìnira Alaafin ní àwọn kábíyèsí náà ti ń fún wọn níyàwó tó ń fẹ́ yàwó púpọ̀ tó máa fún wọn lọ́mọ kékeré gan ó tẹ́ wọn lọ́rùn ni. I have to go now ẹ jọ̀ọ́ kí n lè parí nǹkan tí mo ṣe. Tó bá di ọ̀la ẹ jẹ́ tó bá di ọ̀la a ṣe adekas a ṣe show adekas lọ́la ó yẹ ká jẹ́ ká fáwọn pásítọ̀ lẹ́fọ̀ dáhùn a ṣe show adekas lọ́la. Ṣé ti gbọ́ mo promise yín a fi àwọn pásítọ̀ lẹ́fọ̀ now. Somebody said, how do these women lay with Portable? Èmi ò mọ owó ẹ̀ ni is the money owó tó ń rí gbà lọ́wọ́ ẹ̀ ni kò ń ṣe torí nǹkan tó wà nsàlẹ̀ torí nǹkan tó wà nsàlẹ̀ wọ́n lè rí gbà lọ́dọ̀ ẹlòmíì owó tó wà lọ́wọ́ ẹ̀ ni owó yẹn ni owó tó ń rí gbà lọ́wọ́ ẹ̀ ni. Anyway màá rí yín.